aleykum wa rahmatulahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi. Mo wá fẹ́ fi àkókò yìí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti ń bá wa sọ̀rọ̀ wípé ẹ fẹ́ bá wa lọ rìnrìn àjò Hajj 2026 pẹ̀lú iléeṣẹ́ wa Abdullateef Hajj and Umrah Integrated Services Limited. Tẹ́lẹ̀ sọ fún wa pé starting from this month ẹ̀yin náà máa bẹ̀rẹ̀ pay small program eléyìí tá a fi sílẹ̀ fún yín láti lè máa san owó yẹn ní díẹ̀díẹ̀. Mo ní kí n tún rán yín létí ni o, ẹ má gbàgbé mi o, mo ń retí yín o. Ẹ má gbàgbé pé níléeṣẹ́ Abdullateef Hajj and Umrah ṣe rí owó tẹ́ bá san yẹn tó bá di ìgbà tí Hajj Commission bá padà sọ pé kẹ́ ẹ máa sọ pé iye báyìí la máa san, tí owó yín bá dín ojú ẹsẹ̀ la máa dá owó tó yẹn bá dín náà la máa dá fún yín. So ẹ lọ fọkàn yín balẹ̀, owó tá a jẹ́ kẹ́ ẹ kàn wá kàn ní gòkè iye báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe bẹ́ Hajj Commission ṣe fún wa ní instruction láti ṣe. So tọ́lọ́n bá ní wípé kí dọ́là tó wálẹ̀ sí, tí Hajj Commission bá ní pé owó hajj ọdún yìí ó máa kéré sí iye tí ẹ ti dá sí ọ̀dọ̀ wa, definitely ojú ẹsẹ̀ náà là á fún yín ní gbogbo owó yín tó bá ṣẹ́kù la máa dá padà fún yín. Ẹ má gbàgbé tó bá dọjọ́ tí ẹ pa ẹran nígbà tí ọjọ́ tó yẹ kẹ́ ẹ pa ẹran, ẹ ní sanwó kankan fún wa o, àwa la máa lọ pa ẹran yẹn, ẹ ní gbà ní gbowó ẹran lọ́wọ́ yín lọ́jọ́ iléyá náà. Ǹjẹ́ ẹ mọ̀ pé a tún ní àwọn special aṣọ tí a fún yín gẹ́gẹ́ bí aṣọ ọdún, ó jẹ́ aṣọ mẹ́ta tẹ́ máa gbà bẹ́ẹ̀ yẹn. Ẹ gba aṣọ orò mi, ẹ gba aṣọ tá a máa wọ̀ wọnú plane, ẹgbẹ́jọdá oríire tá a fi lọ sílé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá dọjọ́ ọdún. So oúnjẹ méjì lójúmọ́, àwọn yàrá tó dẹ̀ súnmọ́ Mẹ́kà àti yàrá tó súnmọ́ ní Madina, tó súnmọ́ mọ́sálásí Ànábì ní Madina àti ètò súnmọ́ haram nílùú Mẹ́kà, àwọn ibẹ̀ láàyè tá a máa fi yín sí. Ẹ tún wá tún jẹ́ kí n sọ nǹkan fún yín, ọ̀pọ̀lọpọ̀ lálàjì ló jẹ́ pé bọ́ọ̀sì ni wọ́n fi máa ń kó èrò tiwọn wá láti ìlú Mẹ́kà, láti ìlú Madina bọ́ sí ìlú Mẹ́kà. Ṣùgbọ́n lọ́dọ̀ tiwa o, tírẹ́ẹ̀nì ayárabíàṣá train ó lè máa bá bọ̀ wá sí ìlú Mẹ́kà, tó jẹ́ pé ìrìn yẹn ó máa smooth, gbogbo àdùn. Níparí, àyè tún wà fún yín honourable yẹpẹ bàbá wa Dr. Abdulhakeem honourable yẹpẹ, wọn náà wọn máa kọ́ yín ní kéw títí tá a fi lọ tá a fi dé padà. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábroad, owó tẹ́yìn máa san ó kéré jọjọ sí owó tí àwọn tó wà Nàìjíríà. Tó bá jẹ́ pé ẹ fẹ́ wá láti abroad náà tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ àwọn tó wà Nàìjíríà, ẹ máa bọ̀. Tó bá jẹ́ pé ẹ fẹ́ gba abroad náà lọ, ààyè rẹ̀ wà. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ perform Ramadan Umrah, ẹ get in touch pẹ̀lú wa. Mo wá sọ pé ẹnikẹ́ni tó bá ṣe registration pẹ̀lú mi, èyí tẹ́ fi san 20,000 owó registration lórúkọ tèmi àti ìdílé mi, èmi ni màá bá yín san owó yẹn, ìyẹn 20,000 owó registration yẹn. Tẹ́ bá fi lè wá sọ́dọ̀ mi ní o, tẹ́ wá through mi, tẹ́ ti sanwó sí iléeṣẹ́ wa, ẹ send receipt yín sí mi. Tẹ́ bá ti send ẹ̀ sí mi, ká bẹ̀rẹ̀ processing náà ni. Èmi ni màá máa fi yín sínú group kan, ibi táwọn alálàájì tán ti sanwó tán àtàwọn tó ń sísan tiwọn náà díẹ̀díẹ̀ bíi tiyín, wọ́n máa wà ń bẹ̀. Ọlọ́run á ṣe ní ìyọ̀ǹda fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ, ẹ wá bá iléeṣẹ́ Abdullateef. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé olóòótọ́ ní honourable yẹpẹ? Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé olùtẹ̀lé súnà Ànábì wa Muhammad ni wọ́n? Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ẹni ire ni wọ́n? Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé èèyàn dáadáa ni wọ́n? Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ẹni tó jẹ́ pé máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ní gbogbo ìgbà? Àkókò ti tó báyìí láti san ẹ̀san rere fún ẹni rere, láti bá ẹni rere lọ sí ilé Olúwa tó jẹ́ ilé rere. Ọlọ́run yóò sì ní lẹ́san. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.